Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórin bá bọ́ sóhun mi lòjọ́ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Mo kí gbogbo wa lọ́lọ́kun òjọ̀kan ẹ̀yin tí ẹ wà ní orí ètò yìí, mo kí gbogbo wa, mo kí ọmọdé wa, mo kí àgbàlagbà wa, onílé àti àlejò ní gbogbo ibikíbi tí ẹ bá wà. Ẹ rí lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké báyìí tí kò pani lára. Ọlọ́ba ni ó dá ewé àtegbò, ó dẹ̀ fi àṣẹ sí olúkálùkù. Ẹ rí ọ̀pọ̀lọ́ tẹ́ rí lọ́wọ́ mi, ó wà nínú àwọn nǹkan tá a fẹ́ lò. Àṣẹ Ọlọ́run wà ní ara ẹ̀, òun ló jẹ́ kí ó mọ ṣiṣẹ́ èyí tá a fẹ́ lò fún. Ẹ rí èpo ọ̀bọ̀ tẹ́ rí yìí, àṣẹ Ọlọ́run tó wà lára ẹ̀ náà ló jẹ́ kó máa ṣiṣẹ́ èyí tí à ń lò fún. Láìsí àṣẹ Ọlọ́run lára kínní yìí kò sí nǹkan tí ó wúlò, kò lè wúlò fún wa. Àmọ́ àṣẹ Ọlọ́run tó wà lára ẹ̀ náà ló jẹ́ kó máa wúlò. Ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹta òní epo pupa, bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹrin òní ọṣẹ dúdú. Ẹ wá rí gbogbo màtẹ́ríà tí mo dárúkọ yìí ní èdè ti Yorùbá à ń pè ní ẹ̀yọ́nú. Ẹ̀yọ́nú Ọlọ́run òní ẹ̀yọ́nú èèyàn, ẹni tí Ọlọ́run bá yọ́nú sí ọmọ aráyé ò lè yọ́nú sí. Ìwọ tó lo ọṣẹ ìyọ́nú táráyé yọ́nú sí ẹ, Ọlọ́run ló yọ́nú sí ẹ. Ẹ kàn jẹ́ ká mọ orí eré tá a sá nítorí pé o wà lórí iṣẹ́ kan, o wá ń fẹ́ kí aráyé kó yọ́nú sí ẹ, wọn ni kò lọ mọ ọwọ́ wa kú wa wá láì lòlòkulò. Ó lè lo àwọn kan kéékèèké yìí lágbára Ọlọ́run tó bá ní nǹkan tó ń ṣe. Má jẹ oyè olójú kòkòrò. Tó bá ti ní nǹkan tó ń ṣe, wo abẹ́rẹ́ ó lọ kí ọ̀nà òkun kó tó dí. Ìṣojú àwọn ọ̀tá ẹ̀ wàá máa gbé nǹkan rere sí. Bẹ́ẹ̀ ni níṣojú àwọn ọ̀tá ẹ̀ wàá máa ṣe kíni, wàá máa gbé nǹkan rere sí. Tí ẹ rí iṣẹ́ yìí tí èèyàn bá lò àkọ́kọ́ ná, ó máa ń jẹ́ kí bóyá oníṣẹ́ ọwọ́ ni ẹni tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti gbéṣẹ́ fún ẹ, bóyá quotation tó fún wọn bóyá ó pè ní 1 million. Wọ́n ní no ó ti wọ́n ju no padà wá pè é. Ẹlòmíì wá dé wá sọ pé ní iṣẹ́ yìí ó máa ná ní 6 million, wọ́n dẹ̀ gbé fún un. Sọ̀rọ̀ mi ti yé, láì sọ pé bóyá ó lo nǹkan kan. Sẹ́rí tí ẹ̀yọ́nú èèyàn òun náà ni ẹ̀yọ́nú Ọlọ́run. Ọlọ́run yọ́nú sí ẹ, òun ló yẹ kí èèyàn kó máa yọ́nú sí ẹ. Sọ̀rọ̀ mi ti yé, ẹni tó Ọlọ́run bá yọ́nú sí tó bá lu ọṣẹ ìyọ́nú láti ọ̀túnla díjọ́ mẹ́rin òní, kò sí owó kàkà kan tó máa fi yọ́nú sí ẹ, wọ́n tún máa dislike ẹ. Bẹ́ẹ̀ ni àní dààmú lágbára Ọlọ́run. Ọ̀nà tí ọṣẹ ìyọ́nú tó máa ń ṣiṣẹ́ gbà ó pọ̀ lóríṣiríṣi. A kàn lè máa ṣerú nǹkan báyìí ká jẹ́ pé àwa ṣetán àwa lọ sùn sílé, àṣetán à ń lọ sùn àwọn arètí ẹ̀yọ́nú. Ọlọ́run gan fẹ́ràn onígbìyànjú. Ìgbìyànjú tẹ̀ sí bẹ̀rẹ̀ látòrí ìwọ tó ń wá sẹ́ǹsì tó ṣe àdúrà kan tó wá sùn sílé láì jẹ́ kó jáde lọ. Ká ti mọ́sọ̀ àwọn tó ń apply online. Sọ̀rọ̀ mi ti yé, ọ̀tọ̀ làwọn tó ń apply online. Ìwọ gan tó ń ṣiṣẹ́ tó yẹ pé ibi tó o ti ń ṣiṣẹ́ gan wọn fẹ́ rí ẹ sójú. Ibi tó o ti ń ṣiṣẹ́ wọ́n hate ẹ. Most especially àwa tá a bá jẹ́ ìràwọ̀ yẹ̀pẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú láti lọ ṣe. Sọ̀rọ̀ mi ti yé. So kí ni nǹkan tá a fẹ́ wá? Àkọ́kọ́ màtíríà tá a fẹ́ lò epo pupa. Ẹ̀kejì ọ̀pọ̀lọ́ gbígbẹ, a lè lo tútù náà live one tí ó ti kú. Ẹlẹ́ẹ̀kẹta epo ọ̀bọ̀. Ẹlẹ́ẹ̀kẹrin òní ọṣẹ dúdú. Báwo la ṣe fẹ́ ṣe ètò yìí? Ẹ jẹ́ ká gbé apẹ tá a lè fi jó nǹkan, ẹ jẹ́ ká gbé kaná kó ti pọ́n dáadáa. Ẹ jẹ́ ká dẹ epo pupa bí ìlàjì kèyí, ẹ jẹ́ ká dà sí. Tá bá ti dà sí, ẹ jẹ́ kó gbá dáadáa. Tó bá ti gbá, tó bá jẹ́ pọ́pọ̀ lọ ààyè la fẹ́ lò, ẹ jẹ́ ká jù sí. Báyìí pé gbígbẹ ni, ẹ jẹ́ ká jù sí. Tá bá ti jù sí, ẹ wá jẹ́ ká gé epo ọ̀bọ̀ irú eléyìí ká gé sí méjì, ẹ jẹ́ ká jù sí. Ó depend bí ọṣẹ bá ṣe pọ̀ tó, ẹ jẹ́ ká jù sí. Tá bá ti wá jù sí, ẹ jẹ́ ká dín. Ó ti gbá dáadáa, képo yẹn ti dúdú lórí iná. Tá bá ti wá jẹ́ kó dúdú, ẹ jẹ́ ká paná díẹ̀. Ẹ jẹ́ ká yọ ọ̀pọ̀lọ́ yẹn sínú odó. Ẹ jẹ́ ká yọ epo ọ̀bọ̀ náà, ẹ jẹ́ ká yọ sínú odó. Ẹ wá jẹ́ ká gún méjèèjì kó kúnná dáadáa. Tó bá ti kúnná, ẹ jẹ́ ká fi ọṣẹ sí. Ẹ jẹ́ ká gún papọ̀. A kì í fi omi pò. Epo pupa
ó ní epo pupa tí a gbá yẹn ẹ foríjì mi ẹ jẹ́ ká pín sí méjì ẹ jẹ́ ká fi ìdá kan po ọṣẹ yìí ìdá kan tó kù ẹ jẹ́ ká rọ pamọ́ gbogbo ìgbàkígbà tá a bá ti wá fẹ́ lu ọṣẹ yìí tá a bá ti gún tẹ́já ká kó sínú ke gbogbo ìgbàkígbà tá a bá ti fẹ́ lu ọṣẹ yìí ẹ jẹ́ kí a máa wẹ̀ ní alẹ́ ká tó wá wẹ̀ ẹ jẹ́ ká kọ́ fi epo yìí tá a gbá yẹn ẹ jẹ́ ká fi para látòkè délẹ̀ lẹ́yìn 5 minutes tá a ti fi para ẹ jẹ́ ká bọ́ sínú balùwẹ̀ ká wẹ̀ ọṣẹ yìí tá a bá ti wá wẹ̀ ẹ má jẹ́ ká nura ẹ jẹ́ ká lọ sùn tó bá jẹ́ pé a fẹ́ wẹ̀ ńdà kejì tí a bá ti wẹ̀ ìwẹ̀ tán àti tára tó mi ti gbẹ mọ́ wa lára ẹ jẹ́ ká wá mú epo díẹ̀ ẹ jẹ́ ká fi para látòkè délẹ̀ ẹ wò kò jù bẹ́ẹ̀ lọ àṣírí leléyìí o àṣírí ni ọlọ́ọ̀bá ló fi àṣẹ sí ewé àtegbò kò sẹ́ni tí ó lè lò ó àmọ́ bí a bá ṣe máa lò ó ní kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ọ̀nà tó lúkálùkù fi ń lo tiẹ̀ ó yàtọ̀ sọ̀rọ̀ mi ti yé ọ̀nà tó lúkálùkù fi ń lo tiẹ̀ ó yàtọ̀ eléyìí tá a mú wáyé ogún ilẹ̀ Yorùbá ni olúkálùkù ló ní nǹkan tí wọ́n fi ń ṣe agbára ló ní ọ̀nà tí wọ́n ń gbé gbà èyìnbó ó lè mọ̀ mọ eléyìí tá a sọ yìí àwọn aláwọ̀ funfun wọ́n lè mọ̀ mọ èyí tí a sọ yìí àmọ́ nílẹ̀ tiwa àwa mọ ìwúlò ẹ̀ sọ̀rọ̀ mi ti yé nígbà tá a bá ti pè lọ́lọ́run ọṣẹ táwọn dẹ̀ ń ṣe fún wa tí wọ́n àmọ́ nǹkan tó fi ń pò ó àmọ́ irú kẹ́míkà tó fi ń pò ó ẹ má jẹ́ kí n parọ́ fún yín ṣé rí inú kẹ́míkà tẹ́ rí yẹn ká tiẹ̀ mọ́ sọ nípa àwọn màtíríà yìí tá à ń lò yìí ká mọ́ sọ nípa màtíríà tá à ń lò yìí pé bóyá nǹkan ìbílẹ̀ àwọn nǹkan èpo ọ̀pọ̀lọ́ yìí tá à ń lò yìí àwọn màtíríà kan wà tó jẹ́ pé téèyàn bá mísì ẹ̀ papọ̀ tó jẹ́ ti àwọn aláwọ̀ funfun àìmọye oore tó ń ṣe fún yàn àìmọye màtíríà mísì ní tó jẹ́ pé téèyàn bá mísì papọ̀ tó sì ń ṣe aburú fún yàn bẹ́ẹ̀ ni tó ń ṣe aburú fún yàn bẹ́ẹ̀ ni àní dààmú lágbára Ọlọ́run èmi náà lọmọ yín àbúrò yín lólùfẹ́ yìí Dr. Motio Ọlátìbóyè ẹ̀rí tó bá dìgbà míì a tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa ẹ má gbàgbé láti subscribe sílé ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba ewé ń jẹ́ lọ́la kó bá yà kún Ọlọ́run ọba ewé ń jẹ́ ewé ajẹ́ ewé ń jẹ́ àwọn lèmi dábọ̀ sóhun mi lọ́jọ́ dìgbọ́ ewé ń jẹ́ ewé ń jẹ́. àwọn tá a fi ṣẹ́ mi náà àwọn nìkan náà ń jẹ kó fàyà kú Ọlọ́run ọba ewé ń jẹ ẹni mọ̀nà ni mọ̀nà ẹni tí ò lágọ̀ kò lè mọye tán tágọ̀ bó bá dọ̀jà ṣe ti gbọ́ ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdànù bẹ́ẹ̀ ewé ń jẹ lẹ́yìn Ọlọ́run ọba ohun tó fi ṣe wúlò fáwọn ọmọ ènìyàn làwa ń lò ewé.